أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا اللهم ذكرنا ما علمتنا وعلمنا ما ينفعنا رب زدنا علما. السلام عليكم ورحمة الله وبركاته. أفسي àtúnṣe sí ìtàn èyí tí kan nínú àwọn àfáà tí wọ́n sọ bákan náà ó ní wípé ní ìparí fọ́nrán náà tí àwa náà láǹfààní àti gbọ́ wọ́n sọ wípé èyíkéyìí àfáà tí ó bá lè ṣàtúnṣe tó lè ṣàwọn láǹfààní nípa ìtàn táwọn sọ yìí wípé ànábì táwọn dárúkọ yìí èyíkéyìí inú ọmọ rẹ̀ wípé ó ṣoríire ó yáre pé káfá náà mú ẹ̀rí wá kó ṣàlàyé ẹ̀ fáwọn. So ilé àwọn wa fi ṣe àlàyé náà ṣùgbọ́n kó lè báyìí ẹ jẹ́ ká lọ gbọ́ fọ́nrán náà nípa ìtàn ìgbésí ayé ànábì Yusuf ẹ jẹ́ àjọ lọ. wọ́pọ̀ nú ọmọ tí ilé dọ̀bálẹ̀ tàbí tí ilé kúnlẹ̀ fún àwọn tóbi kí ló kó bá Yusufu láàfin gbúrò ọmọ tiẹ̀ nǹkan ẹyọ kan péré ni níjọ́ tóun àti bàbá rẹ̀ fojú kanra wọn ó yẹ kó dìde kó pọ́n bàbá rẹ̀ lé àléfà ni ó bá dìde ó láti rúbọ lójú ó wo gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ òun pé sẹ́ni tó wà mọ́ dìde fún ni ó gbà ní bàbá àwọn o èsì pé kò gba inú ẹ̀ dùn o ṣùgbọ́n àpọ́nlé àwọn lárúbáwá níjọ́ náà di sí ni pé kí wọ́n rí yàn kí wọ́n sì dìde fún ó ṣe déédéé bí ìgbà téèyàn dé táwa dọ̀bálẹ̀ fún ẹnu kó rí bàbá rẹ̀ tó bá mú ọba dìde fún yàn wọ́n ti mọ̀ pé ẹni tí ń bọ̀ yẹn èèyàn lákan ni ń sì wo bàbá rẹ̀ tí bàbá rẹ̀ fi dọ́dọ̀ rẹ̀ ọlọ́run ní ọ̀dà dáadáa bàbá rẹ̀ náà la ṣe fún wọ̀nyí pé ọ̀rọ̀ àyè ṣe ṣùgbọ́n ogun tó bá jáde látara tiẹ̀ ó ti kó bá wọn. àfa tó bá katira débi kọ́ ọmọ Yusufu ó lò gbà báyìí ó ṣayé báyìí ayé rọ̀ lọ́rùn bí báyìí ó pàṣẹ bí báyìí kó wá sọ fún mi. So sáwa náà gbọ́ ìtàn yẹn Allah akbar Allah akbar. So àkọlé ìbánisọ̀rọ̀ náà ni wípé ǹjẹ́ lóòótọ́ ni pé anabi Yusuf alayhi salam nígbà tó rí bàbá rẹ̀ kò dìde sí bàbá rẹ̀ láti ṣe àpọ́nlé rẹ̀ láti ṣe àyẹ́sí bàbá rẹ̀. So eléyìí náà nǹkan tá a dìmú ní ọ̀rọ̀ tí arákùnrin sọ ni. Ẹlẹ́ẹ̀kejì àwọn tó sọ ní ọ̀rọ̀ wọn ní tí mo sọ lẹ́ẹ̀kan wípé èyíkéyìí àáfàá tó bá sọ wípé òun rí ọmọ ànábì Yusuf tó yáre kó wá sọ kò sọmọ rẹ̀ tó yáre kò sọmọ rẹ̀ tó soríire irú orí wo lè gbà lérò náà láti yé bá irú orí wo lè gbà lérò. Àṣẹ rí àwọn tàn báyìí kò ní í dáa tó nípa ìwà àwọn ànábì káwọn kan máa gbérú ọ̀rọ̀ báyìí nípa wọn ká má lè sọ̀rọ̀ kò ní dáa tó torí wípé ìgbàgbọ́ wa nínú gbogbo àwọn ànábì ọ̀ranyàn ni nínú Islam ìgbàgbọ́ wa sí gbogbo àwọn ànábì ọ̀ranyàn ni nínú Islam. Bẹ́ẹ̀ sì ni Ọlọ́run bá tí ọlá rẹ̀ gájú lọ sọ pé má farratna fil kitab min shay kò sí nǹkan kan tọ́mọ èèyàn lè bùkátà sínú sẹ̀mí láyé tí ó jẹ́ sí pé àwọn Ọlọ́run bá Ta'ala àti ṣàlàyé rẹ̀ sínú Al-Qur'an. Ọlọ́run bá tí ọlá rẹ̀ gájú lọ sí ni Ọlọ́run bá sọ nínú àyà kan pé ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ọba tó dá wa ni ó sì mọ ìṣesí ẹnì kọ̀ọ̀kan ó sì mọ wípé irú àwọn èèyàn báyìí ó mọ̀ sí kíni wọ́n padà lò sẹ̀mí tó bá yá lórí ilẹ̀ tí wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́nú wọ́n sì máa tú àyà Al-Qur'an wọ́n sì máa da orí ìtàn kodò. So irú àwọn àfáà yìí àwọn náà ń fún àwọn oníṣẹ̀ṣe láǹfààní láti máa gbé ìgbékúgbé nípa Islam tí àwọn ni wọ́n ń fún àwọn oníṣẹ̀ṣe láǹfààní láti máa sọ àwọn ìtàn ká máa dorí rẹ̀ kodò tó ti yé báyìí. Ọlọ́run sọ ní àyà Al-Qur'an tó bá dáwọn àsìkò kan rú àwọn èèyàn bẹ́ẹ̀ ó máa jáde tó jẹ́ sí wípé àwọn àyà kan tó jẹ́ sí pé mutashabihat irú àwọn àyà bẹ́ẹ̀ tó jẹ́ mutashabihat yẹn àyà yẹn wá ní mujmal so ti àyà míì tàbí hadith níwà máa ṣàlàyé ẹ̀ fún wa so irú àwọn èèyàn báyìí tí wọ́n bá ti wá nífẹ̀ẹ́ inú kan lọ́kàn tí wọ́n fẹ́ gbé jáde àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé mutashabihat yẹn ni wọ́n ṣe kíni òní wọ́n mọ̀ sí sẹ́tọ̀ Ọlọ́run fi ní wa amma alladhina fi qulubihim zayg fayattabi'una ma tashabaha minhu àwọn tí ìṣìnà bá ń bẹnu ọkàn wọn tó ti bẹ̀ fayattabi'una ma tashabaha minhu àwọn ọ̀rọ̀ tó jẹ́ sí wípé ó bùkátà kí èèyàn súnmọ́ àwọn onímímọ̀ kí wọ́n ṣàlàyé fún yàn àwọn níwà máa fi bí rújú fáwọn èèyàn torí pé ibi tí wọ́n ń lọ náà ni pé ọ̀rọ̀ lórí pé àkúnlẹ̀ tí ẹ̀sìn sọ yé pé kò síkúnlẹ̀ nú ẹ̀sìn wa ìyẹn làwọn fẹ́ kórìíra wọ́n wá ń torí rẹ̀ dorí ìtàn kodò. So ẹ jẹ́ ká lọ síbi ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí wọ́n béèrè wọ́n ní anabi Yusuf alayhi salam nínú ọ̀wọ̀ tí wọ́n jẹ wá nìyẹn anabi Yusuf anabi Ọlọ́run ọba ni
ta ni wọ́n ń pè ní Yusuf ìjà tiẹ̀ mọ́ ta ni wọ́n ń pè ní Yusuf alayhi salam. Ànábì Yusuf tó ti wọ́n jẹ́ ọmọ ànábì Yakub alayhi salam. Ànábì Yakub àwọn jẹ́ ọmọ Ishaq alayhi salam. Ishaq sì jẹ́ ọmọ ànábì wa Ibrahim alayhi salam. Tó ti Ishaq ó jẹ́ ọmọ ànábì Ibrahim. So ọmọ méjì nínú ọmọ tí ànábì Ibrahim bí, ìkànnì wọn ni Ishaq tí ó bí fún Sárọ̀. Hajaru òun ló bí Ismail. Lára Ismail ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ti jáde. Lára Ishaq òun ni ànábì Yusuf, àrọ́mọdọ́mọ rẹ̀ òun ni ànábì Yusuf alayhi salam. Tẹ́tíyé ó wá lámọ̀ ìtàn Yusuf, àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí wọn, àwọn àdánwò tọ́lọ́run fi kàn wọn, báwọn ẹ̀gbọ́n rẹ̀ bọ́n ti tà sóko ẹrú, bó ti ti àtàtòpò láti oko ẹrú láti inú kànga ó dọ̀dọ̀ ọba, látọ̀dọ̀ ọba àdánwò ẹlẹ́ẹ̀kejì tó ṣẹlẹ̀ òun náà ni pé ìyàwó ọba fẹ́ bá ní aburú pọ̀, ṣùgbọ́n torí pé kò fẹ́ ta ẹsẹ̀ àgẹ̀rẹ̀ sófin Ọlọ́run, ó gbìyànjú láti sẹ̀sà kó ń wà nú ẹ̀wọ̀n ju kó ń ṣiṣẹ́ aburú lọ. So lẹ́yìn ọ̀rẹ́yìn tó padà kó nú ẹ̀wọ̀n, Ọlọ́run wá dá lọ́lá, ó wá di agbèfọ́ba, ó di ìkànnú àwọn òṣìṣẹ́ ọba tí ọba yàn gẹ́gẹ́ bí adarí ìlú nípa ètò oúnjẹ. So ànábì Yusuf alayhi salam, so ọ̀nà wa ń sọ nípa rẹ̀ ní tó jẹ́ sí wípé tán bá sọ orú aburú bẹ́ẹ̀ nípa orú àwọn ànábì Ọlọ́run ọba dandan ní ká ṣàlàyé. So wọ́n wá ní ànábì Ọlọ́run ọba Yusuf alayhi salam, wọ́n ní nǹkan tí ó jẹ́ kó máa rẹ̀ kan kó lálùbáríkà. Allahu akbar kabira. Wọ́n ní ìdí tí ó jẹ́ kó máa ànábì Yusuf kan kó lálùbáríkà pé ẹni tó bá lè sọ wípé òun rí ọmọ ànábì Yusuf kan pé tó soríire tó ti gbà tó láyé pé kó wá sọ fáwọn. Wọ́n nítorí pé ànábì Yusuf nígbà tó rí bàbá rẹ̀ kò sí kíni, kò dìde sí bàbá rẹ̀ kó kí bàbá rẹ̀ dáadáa. Wọ́n ní dínú tí ọmọ rẹ̀ ò fi ní àlùbáríkà. Méjèèjì láàyànjú nínú àwọn ọmọ ànábì Yusuf alayhi salam, bó ní ìtàn ti sọ ń pa wọn. Nínú àwọn ọmọdọ́mọ ànábì Yusuf, bó ní ìtàn ti sọ ń pa wọn. Bákan náà ànábì Yusuf gangan lórí nǹkan tí irọ́ tán pa mọ́ wọn yìí láti fi ṣẹ̀rí lórí ìfẹ́ inú wọn. Ṣé lóòótọ́ ni pé ànábì Yusuf alayhi salam, ṣé lóòótọ́ ni pé ńgbà tán rí bàbá wọn wò sékè ni wò dìde? Ibi táwa ti lọ mẹ́rin wá inú Al-Qur'an Karim tí ò sí ẹnìkan tó lè sọ wípé ọ̀rọ̀ yìí lẹ́yìn tó ti clear sí wa nínú Al-Qur'an ká wá sọ pé irọ́ ni. Ó ti báyìí n ò lè bọ́ síta kan sọ pé àyàtà mú wa irọ́ ni, wọ́n yà mọ̀ fẹ́ tú pẹ̀lú fẹ́nu ni. Ó ti báyìí so ó sì wá rọrùn fẹ́ni tí ò tiẹ̀ kí rárá kó lè tú àyà náà, tó bá ti lè rí Yorùbá tàbí English ló bá gbọ́ kó lọ wo súrà wo ni. Ẹ jẹ́ jọ lọ sínú Al-Qur'an Karim. So ká lọ sínú Al-Qur'an. Ọba dẹ́dà ó sọ nípa ìtàn ànábì Yusuf alayhi salam, nípa bó ló ti ṣẹlẹ̀ nígbà tó rí bàbá rẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti pàdánù bàbá rẹ̀ tí ò rí bàbá rẹ̀ mọ́, tó ti pàdánù àbúrò rẹ̀ tó ti yé báyìí tí wọ́n bílé tí ò fojú ríra wọn. Ìgbà tó wá padà rí wọn níjọ́ tó rí wọn, kí ló ṣẹlẹ̀? Ọlọ́run bá wá sọ ìtàn yìí nínú Al-Qur'an Karim. Ọlọ́run bá sọ ní Suratu Yusuf aya 100, Suratu Yusuf aya 100. Ọlọ́run bá ní wa rafa'a abawayhi 'ala al-'arshi. Nígbà tí ànábì Yusuf rí bàbá rẹ̀, so wa rafa'a abawayhi 'ala al-'arshi, ó wá gbé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó wá gbé wọn sí al-'arshu. Gbogbo àwọn tafasiru sọ wípé òun náà ní kíni àga ọlá rẹ̀, àgọ́ ọlá rẹ̀ wá gbé àwọn méjèèjì ó sì kíni ó gbé wọn síbẹ̀. Wa kharru lahu sujjada. Ànábì Yusuf wá tẹ̀ fún. Ó tẹ̀ fún ta ni? Ó tẹ̀ fún bàbá àti ìyá rẹ̀. Àwọn sì sọ wípé kò dìde sí wọn. Ṣé ẹni tí ó gbé èèyàn tó rí èèyàn tó fẹ́ gbé èèyàn sórí àga ọlá rẹ̀, kí ni ó ṣẹlẹ̀ náà? Ṣebí yóò dìde ni. Wa rafa'a abawayhi 'ala al-'arsh. Ọlọ́run ni ó gbé àwọn bàbá àti ìyá rẹ̀, ó gbé àwọn méjèèjì, ó gbé wọn sórí kíni? Ó gbé wọn sórí àgọ́ ọlá rẹ̀. Wọ́n sì ní kò sí kíni, kò gbé wọn sórí rẹ̀. Àyá Qur'an lẹ́ńtà kò yìí. Wa qarru lahu sujjada. Ó wá ṣe kíni? Ó wá tẹríba fún wọn. Ó wá ní yá abati, ẹ wọ ọmọ rí. Inú ẹ̀kọ́ ni kọ́ máa pe bàbá rẹ̀, ìyá rẹ̀ kó máa pe ìyá mi, bàbá mi. Ó wá ní yá abati, ẹ̀rẹ́ bàbá mi. Hadha ta'wilu ruhyaya min qabil. Eléyìí ni ìtumọ̀ àlá tí mo lá níjọ́ kìíní àná. Ṣé rántí àlá tó lá? Ọlọ́run bá sọ ilé ní Suratu Yusuf ayé ẹlẹ́ẹ̀kẹrin, nígbà tí ànábì Yusuf ń sọ fún bàbá rẹ̀ ní tó bí wàhálà gan láàrin àtàwọn ọmọ àwọn ìbátan rẹ̀ pé idh qala Yusuf li abihi. Ìgbà tí Yusuf ń sọ fún bàbá rẹ̀, ó ní yá abati,
inni ra'aytu 11 kawkaban pé èmi mo rí ìràwọ̀ mọ́kànlá inni ra'aytu 11 kawkaban mo rí ìràwọ̀ mọ́kànlá wa shamsa wal qamar mo sì rí òrùn àti òṣùpá ra'aytuhum li sajidin mo rí tí gbogbo wọn forí balẹ̀ fún mi. Ànábì Ọlọ́run bá ti wá sọ fún Yusuf, ànábì Yakub ó wá sọ fún mi pé má sọ yìí tó sọ yìí fún mi, má sọ fáwọn àbátan rẹ o ká má bàa dètè pẹ̀lú ẹ̀. Òun ló wá ń sọ ní àyá 100 nínú suratu Yusuf wípé ìrẹ bàbá mi ada ta'wilu ruhyaya min qabil pé eléyìí ni ìtumọ̀ àlá tí mo lá ní ṣáájú qad ja'alaha rabbi haqqan Ọlọ́run bá mi ti sọ dòdòdò. Ṣùgbọ́n bí ta fẹ́ lónú àyà ní kíni wa rafa'a abawayhi 'ala al-'arsh ó gbé bàbá àti ìyá rẹ̀ ó gbé wọn jókòó sórí àgọ́ ọlá rẹ̀ wa qarru lahu sujjada ó wá ṣe kíni ó wá tẹ̀ fún. Àwọn apá kan náà olùmọ̀ sọ pé sódò ìkúnlẹ̀ ni sólọ ọ̀dọ̀bálẹ̀ ni báwo ló ti ṣe, ṣùgbọ́n tó wọlé jù náà ní pé ìmáhù ló ṣe, ìyẹn ni pé ó tẹ̀ kọ́dọ̀rọ̀. Ibẹ̀ làwọn tí onífẹ̀ẹ́nú bíi tiwọn tí wọ́n ń sọ nínú ọ̀rọ̀ wọn wípé ìtorí ìkúnlẹ̀ ló jẹ́ ká máa parọ́ mọ́ òdìdí ànábì Ọlọ́run. Ọ̀rọ̀ lórí ìkúnlẹ̀ ó sì wá di wàhálà nígbà tẹ́ ẹ̀ ti lé rẹ̀ sì dákẹ́ kò sẹ́rì fún yẹn dákẹ́. Ọ̀rọ̀ lórí ìkúnlẹ̀ yẹn àwọn apá kan náà àwọn tí wọ́n ní ìfẹ́ inú wọ́n máa ń lo àyà láti fi ṣẹ̀rí pé ànábì Yusuf ṣe kíni ó tẹ̀ fún bàbá rẹ̀ tó ti àwọn kan lọ síbi epo tiẹ̀ ó ṣe gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣèjọsìn tá a máa ń lọ sí rùkúù pé ó lọ sí rùkúù tàbí ó lọ sí sùjúdù tó ti yé báyìí wa qarru lahu sujjada tó ti yé wọn ló máa ó ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n táwọn olùmọ̀ sọ ni wípé shari'u ma qabilana shari'u lana ìlànà àwọn tó bá ti wá síwájú wa ìlànà tiwa ni idha lam yukhalif shari'una tí ò bá ti takò lànà tiwa òfin àwọn ànábì tó ti kọjá lọ àwa náà lè máa lò ṣùgbọ́n tó fi wọn ò bá ti takò fi wa ni tó bá ti lè takò Ọlọ́run ṣe lẹ́tọ̀ fáwọn ó lè padà sí ní haram fún jọmí tí ń bọ̀. Shari'u ma qabilana shari'u lana òfin àwọn tó bá ti kọjá lọ nínú àwọn ànábì Ọlọ́run ó lè máa jẹ́ lànà fáwa náà lónìí lópin ìgbà tí ò bá ti sẹ́rì tó takò. Ẹ̀rí sì ti wá tó takò pé ká máa ṣe kíni ká máa forí balẹ̀ ká máa kúnlẹ̀ ká máa tẹ̀ fún yàn. Sọ ti yé báyìí ẹ̀rí ti wá tó pọ̀ gan tó yẹ pé kì í sóun la fẹ́ sọ ni ibi ìtàn ló kàn wá ní. Sọ ti yé sobi tí wọ́n lọ ń bẹ̀rẹ̀ ni wípé ànábì Yusuf alayhi salam èyí tí ò jẹ́ káwọn ọmọ ẹ̀ lálùbáríkà ni pé ìgbà tó rí bàbá rẹ̀ kó ṣe kíni kò dìde sí wọn kò dìde sí bàbá àti ìyá rẹ̀ ó kàn ń wò wọn ni títí bàbá rẹ̀ fi súnmọ́ kì í ṣe pé kò gbà pé bàbá ẹ̀ ní o ṣùgbọ́n kò súnmọ́ wọn. Allahu akbar àyà wa sọ pé kíni wa rafa'a abawayhi 'ala al-'arshi ó gbé bàbá àti ìyá rẹ̀ sórí ààyè ìjókòó ààyè ọlá rẹ̀ wa qarru lahu sujjada ó wá tẹ̀ fún wa. Tó ti yé báyìí a jẹ́ pé lápá abẹ́hùn ọ̀rọ̀ ti já mọ́ yín lọ́wọ́ kò sẹ́rì fún yín. Ẹ̀yin tẹ́ wá sódì dí àyà Kùránì tẹ́ sọ́dánù kì í ṣe pé ẹ̀ mọ̀ tó bá wà gbàpọ̀ ní mímọ̀ ní tó ti yé ṣùgbọ́n ẹ̀ lò nítorí pé níbi tẹ́ fẹ́ sálọ. Tó ti yé ẹlẹ́ẹ̀kejì wọ́n wá ní ànábì Yusuf alayhi salam ẹni tó bá mọ̀ ọmọ ànábì Yusuf tó lálùbáríkà látara pa ànábì Yusuf ò sí dáadáa kò tẹ̀ fáwọn òbí rẹ̀ ní ó jẹ́ káwọn ọmọ ẹ̀ ní àlùbáríkà. Àkọ́kọ́ ni pé ànábì Yusuf Ọlọ́run jẹ́ ó yé wa pé wọ́n tẹ̀ dáadáa fún ìyá àti bàbá wọn wa qarru lahu sujjada suratu Yusuf ayé 100 tó ti yé wọ́n tẹ̀ fáwọn òbí wọn dáadáa alhamdulillah. Ó túmọ̀ sí pé àlùbáríkà ń bẹ fún ànábì Yusuf àtàwọn ọmọ rẹ̀ tó ti yé. Ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ ànábì Yusuf alayhi salam báwo ni a ti jẹ́. Ànábì Yusuf wọ́n bí ọmọ mẹ́ta wọ́n bí ọkùnrin méjì wọ́n sì bí obìnrin ẹyọ kan. Ọkùnrin méjì alákọ̀ọ́kọ́ òun náà ni Ephraim lọ́dọ̀ àwọn apá kan náà olùmọ̀ wọ́n máa ń pè ní Ephraim tàbí Ephraim. Ẹnìkejì oní Mansha ẹnìkejì tó jẹ́ ọmọ ọkùnrin fún ọmọ ànábì Yusuf òun náà ni Mansha. Náà ọkùnrin àkọ́kọ́ tánàbí Yusuf bí tán pè ní Ephraim ó bí ọmọ kan wọ́n pè ní Nun yẹn ló wá padà bí Yusha'u yẹn wá jẹ́ ànábì Ọlọ́run. Yusha'u ó jẹ́ kíni ànábì Ọlọ́run. Yusha'u yẹn ni ẹni tó bá ànábì Musa kọ̀wọ́ rìn lọ sí ọ̀dọ̀ Khidiru òun ló mú ẹja dání tó ti yé tí ẹja yẹn fi padà bọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ ní àárín Bahrain tó ti yé báyìí
so arákùnrin tó tẹ̀lé ànábì Musa ńjọ́ náà lọ òun náà pè ní Yusha'u yẹn jẹ́ ọmọ Nunu yẹn jẹ́ ọmọ ànábì Yusuf alayhi salam ọmọ ànábì kíni tí ò tiẹ̀ jìnnà tẹ wá fẹ́ sọ wọn wípé àní sọ́mọ ànábì Yusuf gangan ló wá jẹ́ ànábì Ọlọ́run sọ́mọ ànábì Yusuf gangan ni èyí náà dá wa lóhùn wípé ṣé ànábì Ismail gangan ṣé ọmọ tó ń gangan bí ló di ànábì sì bí àwọn ọmọdé ọmọ kódà tó tiẹ̀ jìn torí pé pèlè tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wá sí ànábì Ismail ó jìn gan ìpele yẹn jìn gan kí a tó kan ànábì ń bẹ̀ kò dà gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ tí ṣe Ishaku tó ti yé tí ànábì Ibrahim bí ànábì Ibrahim jẹ́ ànábì Ishaku ọmọ rẹ̀ náà jẹ́ ànábì Ishaku náà bí Yakubu náà jẹ́ ànábì Yakubu bí Yusuf náà jẹ́ ànábì ẹ wo bó ṣe tò tẹ̀léra wọn tí ò sí ẹlòmíì tó láwọn láàrin kì í sí gbogbo àwọn ànábì lórí bẹ́ẹ̀ fún tó ti yé ọmọ ànábì Yusuf tẹ ní òyàrí ọmọ rẹ̀ di ànábì Ọlọ́run náà ní Yusha'u bùnú nọ́ọ̀nù bùnú kíni nọ́ọ̀nù bùnú Yusuf tó ti yé so Ọlọ́run kódà nínú mọ̀jísà tó Ọlọ́run ṣe fún Yusha'u táwọn olùmọ́ni Ọlọ́run ṣerú rẹ̀ fànàbí kankan nù sẹ̀mí ayé mo ti dáhùn ìbéèrè báyìí náà rí lórí rédíò táwọn kan sọ wípé àfáà wa Ali ibn Abi Talib wípé Ọlọ́run ṣerú rẹ̀ fóun náà ìkan nígbà ayé ànábì ìkejì nígbà tánábì lọ tán tí Ọlọ́run bá mú oòrùn dúró fún Ọlọ́run dá ojú ọjọ́ padà sẹ́yìn kò ṣẹlẹ̀ mo ṣàlàyé ń jọ́ náà lọ pé ìtàn yìí ò ṣẹlẹ̀ ìtàn yìí ò lálàáfíà ànábì Ọlọ́run tọ́lọ́run ṣe irú ẹ̀ fún tí ò ṣe fànábì míì mà òun náà ní Yusha'u nígbà tọ́lọ́run kó lọ jagun kan Ọlọ́run wá mú ojú ọjọ́ kí ọjọ́ ti di àsìkò Maghrib Ọlọ́run wá fa ọjọ́ padà sẹ́yìn sí àsìkò Dhuhri sí àsìkò Asri ànábì Yusha'u yìí kan Ọlọ́run bá ṣe irú ẹ̀ fún Yusha'u yẹn wá jẹ́ ọmọ ìpele kejì ló jẹ́ sí ànábì Yusuf ọmọ tánábì Yusuf bí òun náà ní Nunu ló bí Yusha'u sì jẹ́ ànábì Ọlọ́run Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì Mansha tá a pè ní ọmọ ọkùnrin kejì tí ànábì Yusuf bí Mansha ọmọ tó ń bí ó bí Musa wọ́n pè ní Musa bun Mansha so àwọn èèyàn nínú tíra àwọn Israiliyat nínú tàn wọn tánábì ní agbọ́dọ̀ pè wọ́n ló purọ́ àṣùgbọ́n sọ pé òdodo ni wọ́n torí pé ó ṣeéṣe kí jẹ́ pé nǹkan tán sọ kó má sí irọ́ ń bẹ̀ ó yẹ kó jẹ́ sí pé nǹkan tán sọ irọ́ ni kàtíyé so nínú àkọsílẹ̀ lọ́dọ̀ tí wọ́n gẹ́gẹ́ bí carbon ahbar tó ti báyìí àbọ̀ bó ṣe máa ń gba àwọn tàn látọ̀dọ̀ wọn nínú àkọọ́lẹ̀ tí wọ́n ní wípé Musa bùnú Mansha òun ni arákùnrin tó lọ bá Khidiru tó ti òun ló kọ́wọ́ rìn pẹ̀lú Khidiru kì í ṣe Musa bùnú Imran ọ̀rọ̀ tó wà lọ́dọ̀ àwọn Israiliyat nìyẹn ṣùgbọ́n Ibn Kathir sì sọnù tíra nínú al-Bidaya wa Nihaya nígbà tí wọ́n sọ nípa ìrìn àjò Khidiru àti Musa wọ́n ṣàlàyé rẹ̀ wípé n tó wà nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn Israiliyat nìyẹn wọ́n wá sọ lọ́wọ́ ọ̀sàlẹ̀ wípé ṣùgbọ́n o ìntàrí ẹ̀rí nínú Al-Qur'ani àti inú Sunna tó ń tọ́ka sí wípé ànábì wa Musa alayhi salam tó jẹ́ ọmọ Imran òun ni ó kọ́wọ́rí pẹ̀lú Khidiru tó ti yé ẹwu ìtàn tó ti yé báyìí ẹlẹ́ẹ̀kẹta tó wá jẹ́ ọmọ obìnrin nínú ọmọ ànábì Yusuf wọ́n ń pè ní Rahma ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ ọmọ ànábì Yusuf wọ́n ń pè ní kíni Rahma yìí wọ́n á jẹ́ ọmọ ó wá jẹ́ ìyàwó ànábì Ọlọ́run Rahma tó jẹ́ ọmọ ànábì Yusuf ó wá jẹ́ tani ó jẹ́ ìyàwó ànábì Ọlọ́run ta ni ọkọ rẹ̀ òun náà ni ànábì Ayub Allah akbar ẹ̀sìn ní wò yárí ìyẹn lè fẹ́ ànábì Ọlọ́run kíyàn kọ́ lọ́mọ ìsọ̀yàn dó lórí eré ó wà nínú àwọn ànábì Ọlọ́run gẹ́gẹ́ bí ìyàwó Lútù tí ò nígbàgbọ́ bẹ́ẹ̀ tán jọ máa ná ṣùgbọ́n ànábì Ayub ìyàwó rẹ̀ ọmọ àlùjánnà ni ẹ wá ní kò sọ ọmọ rẹ̀ mo fi sọ lẹ́ẹ̀kan wípé irú oríire wo lẹ gbà lérò sóríire pé ká kó mọ́tò jọ ká kó lé jọ ni àbí ká jẹ́ òkùnfà àlùjánnà ká jẹ́ òkùnfà tí ó torí rẹ̀ sí tó wá pé ìhùn lẹ bá ń sọ ànábì Yusuf tẹ́ ń sọ yìí ọmọ rẹ̀ ànábì wa nù wọn òun náà ni Yusha'u ìmí ìsíwà tí khilafu wà lórí rẹ̀ òun náà ni ọmọ kejì tán pè ní Mansha ọmọ tó ń bí tó jẹ́ Musa àwọn apá kan nú àwọn ìtàn Israiliyat ti sọ wípé Mansha yẹn Musa bùnú Mansha òun lẹ́nu tó bá kọ́wọ́rí pẹ̀lú Khidiru ṣùgbọ́n tó wọlé jù nú ẹ̀sìn wa òun ni wípé Musa bùnú Imran ni ọmọ ẹlẹ́ẹ̀kẹta tó wá bí òun wá jẹ́ ìyàwó ànábì Ọlọ́run ànábì Ayub alayhi salam ẹ lọ wò tán tó ti yẹ báyìí ẹ lọ wò tán tó ti èsì ọ̀rọ̀ ni ẹ wá dákun torí tàlà mí sọ̀rọ̀ ẹ̀rí ṣùgbọ́n kó lè bá a dé ọ̀dọ̀ àáfàá tí wọ́n sọ̀rọ̀ lónú fọ́nrán yẹn wọ́n ní tá a bá rẹ́ni tó bá mọ̀ kó
kó ṣàwọn láǹfààní pẹ̀lú ẹ̀. So nídìí èyí jẹ́ kó dọ́dọ̀ wọn gbogbo ọ̀nà tàbá mọ̀ pa lè fi pín tí ó fi lè dé ọ̀dọ̀ wọn kó lè jẹ́ ìpenisákíyèsí wípé táwọn sọ rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí wọ́n fẹ́ wulẹ̀ sọ ọ̀rọ̀ ìkúnlẹ̀ kádọ̀bálẹ̀ ni, kò sì sẹ́rìí inú ẹ̀sìn wa tó ti báyìí. Ìjọ tí Ọlọ́run bá Ta'ala tó dá ànábì Adam tọ́lọ́run fún ẹ̀mí sí la, Ọlọ́run ní idhab ila ahulahi nafar. So ọlọ́sọ́jú àwọn ìjọ kan tó jókòó minal malaika náà àwọn màláíkà yìí, kíkí tán bá fi kí o yóò máa jẹ́ kíkí ti àti àwọn àrọ́mọdọ́mọ rẹ̀. Ìgbà tó sì tọ́jú wọn tán sálámà sí, àwọn olùmọ̀ wá sọ wípé Ọlọ́run bá Ta'ala ó sì kíni ó ti bàdálà kíkí táwọn ànábì fi máa ń kíra wọn wa qarru lahu sujada, wọ́n máa ń tẹ̀ fúnra wọn. Ọlọ́run ti bàdálà rẹ̀ pẹ̀lú teslim. Ó ti bá Ọlọ́run bàdálà rẹ̀ pẹ̀lú kíni, Ọlọ́run sọ pé torí pé Ọlọ́run ló sọ fún ànábì Adam wípé kíkí tí àwọn ọmọ tí àwọn màláíkà yẹn bá fi kí ọ yóò máa jẹ́ kíkí rẹ̀ àti kíkí àwọn àrọ́mọdọ́mọ rẹ̀. Kí ló wá kù? So tábà ní ká máa wo agbọ́n níbi pé ká máa mẹ́rìnwó èrè pọ̀, ṣùgbọ́n bí tó kàn wá ó níbi ìtàn yẹn. Abẹ́lẹ́ ọba Ta'ala kí ó ṣe àtúnṣe wa kó sì ṣe àtúnṣe àwọn náà. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.